ẹ ṣọ́ra fún rúmọ̀. Ẹ má jẹ́ káwọn olóṣèlú fàhesọ kó bá yín o. Kì í ṣe gbogbo ohun tẹ́ ẹ bá rí lórí ẹ̀rọ ayélujára ni kẹ́ ẹ máa tẹ̀lé tàbí kẹ́ ẹ máa gbé kiri. Kì í ṣe gbogbo ohun tó bá tẹnu tàbọ̀wọ́ àwọn olóṣèlú jáde ni kẹ́ ẹ gbàgbọ́ o. Ẹ wádìí ohun gbogbo dájú, kẹ́ ẹ sì dèyí tó bá jódodo inú ẹ̀ mú. Nítorí ọ̀nà láti gbàjọba Nàìjíríà àtàyípadà ìjọba tó bá fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn tí Buhari bá lọ. Oríṣiríṣi ohun aburú ló ń jáde, àwọn ọ̀rọ̀ ńláńlá, irọ́ àdàlúrú, àwọn ayédèrú ròyìn, àwọn òpùrọ́mọ́ni takoni àtàwọn ọ̀rọ̀ adógun sílẹ̀ ló ń tẹnu àwọn olóṣèlú wa jáde. Èyí tó burú ni pé bógun bá ṣẹlẹ̀, àwọn èèyàn yóò sá lọ, ọmọ wọn ó sá lọ, ìyàwó wọn ó tẹ̀lé wọn. Mẹ̀kúnnù nìkan ni ó kù nílẹ̀ yìí tí wọ́n ó máa fojú winá. Àwọn olóṣèlú tó dá gbogbo ẹ̀ sílẹ̀ ó sì bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀. Ìlú òyìnbó ni wọ́n ó sì máa ránṣẹ́ wálé pé kẹ́ ẹ múra sí dáadáa, kẹ́ ẹ jagun náà lájàṣẹ́gun. Àwọn ó máa fowó ránṣẹ́ sí yín tàbí kí wọ́n láwọn ó máa fàdúrà ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ àwọn ni wọ́n dá a sílẹ̀ wò. Ẹgbẹ́ APC àtàwọn tí wọ́n ń tẹ̀lé aṣíwájú dàbí ìyàwó elétekéte. Obìnrin tó jẹ́ bó bá bọ́kọ ẹ̀ lórí burúkú olòṣì akúṣẹ̀ nú ilé, tí yẹn bá gbọ́wọ́ ẹ̀ sókè láti nà, tí ó fò jáde, tí ó sì bẹ̀rẹ̀ sí lọ́gun kiri àdúgbò. Ó ti pa mí o, ó ti pa mí o. Gbogbo ará àdúgbò sì ní mọ̀ pé òun ló dá wàhálà náà sílẹ̀ nú ilé. Kódà wọn ó máa ṣàánú ẹ̀bi ẹni tí wọ́n ń fìyà jẹ ni. Bẹ́gbẹ́ APC ti rí rèé, ète burúkú wà lọ́wọ́ wọn. Báwọn ọmọ òbídẹ́ǹtì, ìyẹn àwọn tí wọ́n ń tẹ̀lé òbí ti rí lójú ayé, bẹ́ẹ̀ náà ni wọ́n rí nínú. Agbára lásán ni wọ́n ní. Làákàyè àtọgbọ́n tó wà lórí tiwọn náà tó nǹkan. Kàkà kí wọ́n ní sùúrù káyé fi gbálàyé tí wọ́n bá fẹ́ ṣe, tàbí ohun tó fa sábàbí ìbínú wọn. Ariwo gidi wọn ó máa pa, tí wọ́n ó sì dá gbogbo ọ̀rọ̀ náà ságídí. Táwọn tó bá rí wọn ó sì máa pè wọ́n lálájàngbìlà, oníjàgídíjàgan. Bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ń torí ẹ̀jà, ṣùgbọ́n alágbára má mèrò ni wọ́n. Àwọn gan-an ni bàbá ọ̀lẹ. PDP dàbí ògbólógbòó ejò ọká. Oró inú ẹ̀ burú púpọ̀, ṣùgbọ́n kò ságbára kan lára ẹ̀ mọ́. Ṣùgbọ́n òun náà ń jà raburabu, yóò sì máa tu oró ẹnu ẹ̀ jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹni tó róyìí bá sì bá gbé, ṣùgbọ́n pọ́ọ̀gbà ló jẹ́bi tí ò ti sẹ́nìkan lóró yìí ń bọ́ sí. Àárín àwọn táráàlú já sí rèé, àárín àwọn elétekéte APC tí ò sí rúrọ́ tí wọn ò lè pa, tàbí tí ò sọ́nà tí wọn ò lè gbà láti fi bàtà látakò wọn jẹ́, àtàwọn òbídẹ́ǹtì tó jágbára aburú wọn, kò sọ́nà tí wọn ò fi lè lò láti fi bàtẹni tí wọ́n bá rí bí ọ̀tá wọn jẹ́. Nítorí ẹ̀ láràlú ṣe gbọ́dọ̀ ṣọ́ra. Gbogbo èyí tí wọ́n ń gbé kiri pé wọn ò fẹ́ gbéjọba sílẹ̀ fún Tinubu yìí, kì í ṣojú kan nìròyìn náà ti ń jáde o. Bó ti ń jáde lọ́dọ̀ àwọn APC, bẹ́ẹ̀ ló ń jáde lọ́dọ̀ àwọn Òbí, bẹ́ẹ̀ ló ń jáde lọ́dọ̀ àwọn Àtíkù. Nísàlẹ̀ ọ̀rọ̀ náà sì rèé, irọ́ lásán ni gbogbo wọn ń pa. Wọ́n ń pariwo báyìí káwọn tó ń ṣèjọba lè má ráàyè ronú míì jù láti ṣètò àyípadà ìjọba yìí lọ ni. Kò sẹ́ni tó sọ pé nìkan jókòó páwọn ò ní gbéjọba sílẹ̀. Iléeṣẹ́ ààrẹ ti sọ láìmọye ìgbà pé kò sóhun tó jọ bẹ́ẹ̀. Buhari ń lọ bá a ti kọ̀wé rẹ̀, yóò sì gbéjọba fẹ́ni tí wọ́n dìbò yàn. Bẹ́ẹ̀ làwọn DSS ti wí. Àwọn ọlọ́pàá náà ti sọ̀rọ̀. Ta ló tún wá kù tá a fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu o? Àwọn tí wọ́n ń ṣèjọba láwọn ń lọ. Àwọn olóṣèlú ń pariwo pé wọn ò lọ nítorí àti dá wàhálà sílẹ̀ àti láti dógun sílẹ̀ láàrin aráàlú gbogbo. Àìpẹ́ yìí ní fídíò jáde pójíṣẹ́ Ọlọ́run àgbà Bíṣọ́ọ̀bù Dáfídì Oyèdépò bá Peter Obi tẹgbẹ́ Labour sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí wọ́n sì sọ ní pógun ẹ̀sìn lọ̀rọ̀ òbò tá a dì kọjá yìí. Ogun láàrin Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ni. Bẹ́ẹ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ táwọn èèyàn yìí sọ o. Ohun táwọn yẹn sọ ni pé wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí dogun ẹ̀sìn nìyí o. Ṣùgbọ́n àwọn ọ̀tá wọn yọ̀rọ̀ béèrè kúrò nú ẹ̀. Wọ́n sọ́dọ̀rọ̀ ogun ẹ̀sìn nìyí o. Ohun tí gbogbo ayé sì ń gbé kiri rèé. Bẹ́ẹ̀ àwọn olóṣèlú ló wà nídìí. Wọn ó kàn sáwọn Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì dọ̀tá. Tógun ẹ̀sìn bá sì bẹ̀rẹ̀, kó sapá ẹnìkan tí ó kà á. Ìbéèrè ni pé kí làwọn olóṣèlú wọ̀nyí ṣe báyìí sí? Kí ni wọ́n fẹ́ sáwọn ọmọ Nàìjíríà dọ̀tá ara wọn nítorí ìbò dídì báyìí sí? Ṣé nítorí olè tí wọ́n fẹ́ lọ jà nílé ìjọba ni? Àbí nítorí ìfẹ́ tí wọ́n ní sí Nàìjíríà àtàwọn èèyàn ọbẹ̀? Dájúdájú kì í ṣe nítorí ìfẹ́ tí wọ́n ní sí wa, nítorí olè jíjà àtàfẹ́mí àfẹ́mí tiwọn lásán ni.
ẹ̀yin aráàlú ní kẹ́ ẹ ṣọ́ra o, ẹ má jẹ́ kí wọ́n tì yín ní tìkùtì, nítorí tí wọ́n bá tì yín tẹ́ ẹ bẹ̀rẹ̀ ogun láàrin ara yín, ẹ̀yin nìyẹn ọ̀rọ̀ náà ó jẹ jù o, nítorí wọ́n ò fi yín sílẹ̀ sá lọ sílùú òyìnbó ni o. ẹ̀yin oníjẹkújẹ ọ̀jẹ̀lú yìí, ẹ sì ṣàánú mẹ̀kúnnù orílẹ̀-èdè yìí, kẹ́ ẹ má dògún sílẹ̀ nítorí ìjẹkújẹ tẹ́ ẹ fẹ́ jẹ. ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.